ẹ̀yin tèmi Ọlọ́run kò ṣàánú wa lórí ọ̀rọ̀ àti MC Oluomo la máa ń rí àtúrígbà tí Saheed Osupa gan lọ kí MC Oluomo ní ọ́fíìsì wọn lábẹ́. ìjọba mi ṣí ààrẹ kò ní fọwọ́ rẹ̀ gbọ́mọ sí i. àwọn MC náà ló yarí pé Pasuma lè gbọ́dọ̀ kú olúwa òkun túrú tó bá wà kùn láàrin ẹni tí Alhaji Bọ́lá Pasuma fẹ́ kẹ́yìn lọ́rọ̀ àwọn kankan mọ́ra wọn tó bá ṣẹlẹ̀ láàrin yẹn ẹ̀yìn ẹjọ́ ẹ̀ mọ́jẹ̀ kẹ́ni ọkọ mọ̀ sí. mo fẹ́ táyé ti jẹ àpésìn Pasuma ṣe ń bínú kò rí bẹ́ẹ̀ rárá. Alhaji Pasuma wá decide lọ́kàn wọn pé àwọn máa fún lẹ́dà nípa tó yé wa ni ó ti mọ̀ pọ̀rọ̀ yẹn máa dá ọ̀họ́ òlẹ̀ ó fọ̀rọ̀ yẹn dá you take it or not ẹni gbà torí àpò yìí ẹlòmíì ò mọ nǹkan kan àti máa make owó láti máa gba owó òun làwọn ń ṣe. àwọn máa sọ fún yín bí ẹ ti máa gbó tọrọ rè ṣẹ́rí